eléyìí ló ń pè ní ayamáṣe àbí ayamáṣe èyí tẹ́ bá ti sọ ẹyin nìkan ló kù kí n boil sí ó sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀ ẹyin ó ń lọ báyìí nínú ẹ̀ eléyìí ló wá ń pè ní ọ̀fadà eléyìí ní mo nídìí ẹyin inú eléyìí tèmi mo ti kó oríṣiríṣi sí ọ̀fadà kí ni rẹ yóò fi lò ó. Wow, this is beautiful. Ayamáṣe ló ń pè lè ọ̀fadà sauce òun lélẹ̀ ẹ lè bọ ẹyin náà sínú ilé bọ èmi prefer kí n fi ẹyin lo ayamáṣe. Bye.